It's my maestro on the beat, baby. Àyìndé ọba orin wá sí o. mo tún ti dé. ọba orin wá sí o. ọmọ nífò ṣe. ọba ọ̀làwọ̀ mi Àyìndé. ọmọ nífò ṣe. ọba ọ̀làwọ̀ mi Àyìndé. mo tún ti dé. ọba orin wá sí o. ọmọléèwé mọ̀gbọ́ láhàn irú yóò lọ́jọ́. wá sí o Àyìndé o. àwọn gẹ̀ẹ́sì sẹ́yìn mọ̀gbọ́ láhàn irú yóò lọ́jọ́. wá sí o Àyìndé o. bèbí mi kí ló dé náà. èmi ní kí ló dé náà. ó ń ṣojú ẹ̀ bá. ó ń ṣojú ẹ̀ bákan. ó ń ṣojú ẹ̀ sí. ó ń ṣojú ẹ̀ bákan sí mi. ṣé wàá sùn lá. ṣé ń wá sùn láyà ẹ̀. a ò jọ fàyàjò. a ó jọ fàyàjọ́. a ò jọ fàyàjò. a ó jọ fàyàjọ́. àìbí ọmọ gbọ́dọ̀ àwọn ọmọ araba ń bí o. aṣọ ìgbàlà ń dá fúngbà. fújì mi sẹ́yìn àlàyé o. gbogbo ẹ jẹ́ kájọjọ. I can't let the music waste just like that. I must dance. Baby, me my doll, alright. Keep shaking your booty. It's dancing time, man. Come on, come on, come on. I'm on the force. ọba ọ̀làwọ̀ mi Àyìndé. I'm on the force. ọba ọ̀làwọ̀ mi Àyìndé. Mo tún ti dé. ọba orin wá sí o. Ìwà lè jó èmi lè jó kòkòrò méjì ló pàdé o. Máa jó ní ṣó. Ìwà lè jó èmi lè jó kòkòrò méjì ló pàdé o. Máa jó ní ṣó. Óyá máa jó ní ṣó. Máa jó ní ṣó. Mọ̀dé yìí máa jó ní ṣó. Máa jó ní ṣó. Máa jó ní ṣó. Máa jó ní ṣó. Òdẹ máa jó ní ṣó. Máa jó ní ṣó. Aláàjì ìwésẹ̀ bọ́yì ó dẹ̀ sọ̀lù sí mi ní bàdí kí n mújú aláìndé. Àbà Aláàjì ìwésẹ̀ bọ́yì ó dẹ̀ sọ̀lù sí mi ní bàdí kí n mújú aláìndé. Àbà kúrúgàgà òkú ẹ̀dìyẹ wọn bà lókun ìwésẹ̀ bọ́yì àrò lókun àrò rádìyẹ. Ẹ̀dìyẹ wọn bà lókun ìwésẹ̀ bọ́yì àrò lókun àrò rádìyẹ. Oh, dem máa jó ní ṣó, máa jó ní ṣó, bèbí máa jó ní ṣó, máa jó ní ṣó, bèbí bọ̀bọ̀ máa jó ní ṣó, máa jó ní ṣó. Mo dúpẹ́ Ọlọ́run o. Bàbá mi wà ládé àlàáfíà. Òun ni kìnìún Júdà. Ọ̀rọ̀ mi Àyìndé wá sí wù. Ìtàn gbé sí ayé mi. Ọmọ Síkírù méjì. Ìkọ́dé yìí ní kábàárì síta. Ó gbé fújì fún mi. Ni mo ṣe ń jó mo ṣe ń yọ̀. Aládé àlàáfíà. Ẹ̀sìn dé àdé tọ̀nà. Bàbá mi lọ́rọ̀ mi lọ́ṣọ̀. Wọ́n ní Káyìndé gba dọ́bù. Ọ̀túnba fi yí pàtẹ́ mọ́lẹ̀. Àtolórí ọmọọba ní Ìjẹ̀bú. Ṣẹ́rílé ayé mi. Ẹ̀wọ̀n tí bàbá ṣe o.
ládé orí ọ̀kìn. Ìsẹ́yìn nínú mi dùn. Olú ayé fújì. Ọlọ́run ọba ló bá mi ṣe. Ẹ̀làlùjó pẹ́sẹ̀. Mo ní ẹ̀làlùjó pẹ́sẹ̀. Ẹ̀làlù sí fújì. Pẹ́sẹ̀ 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 sókè. Ẹ̀làlùjó pẹ́sẹ̀. Ẹ̀làlù sí fújì.
ẹ̀jọ̀ gbogbo ẹgbẹ́ mi tó bá tún wà bí òun ṣe ń pẹ́jọ́ òun gbà ní ẹ wá forúkọ yín sílẹ̀ kí forúkọ yín ẹgbẹ́ tó bá wà bí ẹ̀kọ́ orúkọ yín ẹ̀fọ́ ọmọ sí mi kí lè bá pè yín àtẹ̀yìn ẹgbẹ́ tí ẹ̀ka sì dé ṣùgbọ́n ẹgbẹ́ tó bá ń bẹ ń bí ẹgbẹ́ ká forúkọ yín ọmọ pè wọlé ẹgbẹ́ ọlọ́dẹ yẹn ẹ máa jáde síta lẹ́yìn èyí ẹ máa jó wọlé lẹ́yìn kó lè tó dárúkọ wọn ẹgbẹ́ ìgbà èkó ẹ̀sùn ìyá àbúrò ọlọ́dún fún àwọn ọjọ́ fún wọn fún àwọn. ṣé síjẹ̀bù ni bẹ́ẹ̀ rárá ẹni bá sọ́mọ́ jẹ̀bù ni bẹ́ẹ̀ kó bá ń dúró òkè kó jẹ́ bí. ìjẹ̀bù rà wà dédé ní pátápátá kẹ́rọ máa wù jẹ́lẹ̀ ẹ jẹ́ kí Mákindé bọ́ bá. wọ́n mọ̀ fẹ́ nígbà gbósùkù. I
torí kò fi wá ṣeré rárá. Gbogbo lórí pátápátá kò sọ wípé àníṣe láti kékeré ẹ ti mọ̀ nípa oge. Gbogbo yín ẹ̀dá pátá ẹ̀ tó ń bá wọn ṣoge. Gbogbo ju oge àṣedálẹ̀ kókó oge tẹ̀yìn. Oge àṣedálẹ̀ kókó oge tẹ̀yìn. Ẹ ò ní fẹ́ ìsọ̀rọ̀ kan, ẹ ò ní gbá gbogbo ṣọdún, ẹ ṣàmì, ẹ ò ní rògbò. Àdáni ìgbé ẹ ṣe wọn. Thank you, mommy. Ẹ ṣe wọn ẹgbẹ́ fún wa máa jẹ́ àjálẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀ kí àwọn orí adé wa, àwọn bàbá tá a pè tí wọ́n máa ń yọ wá sí towótowó tọlọ́tọlọ́ tìyìtìyì pẹ̀lú àpọ́nlé ńlá látọ̀dọ̀ wọn. Mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ kábíyèsí aláǹdùà His Royal Majesty Ọba Lukman Ọláyẹmí Arówólò Adébámọ̀ Gbádébọ̀lú ti ìlú Arárẹ̀ ní Ògbótìmẹyìn. Àròlé Ògbótìmẹyìn àkọ́kọ́ ẹ bá mi ṣe kábíyèsí o. Àròlé Ògbótìmẹyìn gbogbo ìbẹ̀jìlẹ̀ kí ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí ẹ káàbọ̀. Àwọn ọmọ yìí ní ká kí yín dáadáa. Ìyẹn àwọn ẹgbẹ́ Bádẹ́yẹ lọ́lẹ̀ iṣẹ́ bàbá. Wọ́n ní àwọn rí akitiyan yín àti ìdìbò yín bí ẹ káàbọ̀ lọ́kì yín o. Kábíyèsí ẹ káàbọ̀ o. Àwa mọ̀ nígbà àwọn orí adé tiwa rèé. Tá a bá ti rí wọn, àwọn òfẹ́ nígbà lọ́wọ́ wa, àwọn wọ́n. Bàbá ìyàwó ní August ní tí ìrá láti owó iṣẹ́ o. Ọba Kúrìkì Adébọ̀wálé Babátúndé Balógun Àjùmọ̀ṣẹ́ oríṣiríṣi ọ̀tún mílíọ̀nù. Kábíyèsí bá di ọjà rẹ̀. Ilé ọ̀sẹ̀lẹ̀ kẹjọ àti nọ́mbà 2. Bọ́lá Balógun olórí àgbẹ̀ ẹlẹ́gbẹ̀rún ẹkú kalẹ̀ mà. Tọ́lá wà ń bẹ̀ bàbá ẹ̀ tí wọ́n ṣàlòyè ní orí yín. Olórí Mojúsọ́lá Balógun ẹ̀ka. Bẹ́ẹ̀ ìyẹn ẹgbẹ́ ọ̀sẹ̀lẹ̀ kẹjọ 2. Olórí Afọwọ́sálé Balógun olórí oníṣòwò tìlú sórí aláàbẹ màmá ẹkú kalẹ̀ mà. Tọ́lá wà ní ẹ̀dí wọ́n sún wọn ní orí yín mà ẹ̀ka bọ̀. Olórí àwọn olùwọ́tọ̀nà ní sọ́tù ayé òkúbọ̀ gbogbo tí ọ̀gọ̀ gbọ́dá olórí tọ́lá wà bẹ́ẹ̀ tí wọ́n sọ́dọ̀ kí wọ́n rí yí olórí nàbí sàtù àwọn olùwọ́tọ̀ olórí ojú ọlápẹ́ Afọláṣadé ìgbẹ́bọ̀ ọ̀gbárìs màmá ẹkú kalẹ̀ mà olórí ọmọ olóògùn báyọ̀ ti ẹ̀ lórí ẹ̀ka bọ̀ mà bẹ́ẹ̀ ni mo ti rí olórí àbúrò mi dáadáa Afọláṣadé Ọláyẹmí ìyá ìta òkò olórí gbádùn ọ̀hún ti ẹgbẹ́ ọ̀sán kí wọ́n rí ẹ̀ka bọ̀. Ẹ̀sìnlẹ̀kùn ayé bàbá ẹ̀sìnlẹ̀kùn ọba olórí wíjọ ẹkú kalẹ̀ olórí ànàbà olórí. Ọ̀rọ̀ ń bí ẹni tó ń gbàdì àìjìn Rọ̀ṣùn láì Adéwálé ní gbogbo Lagos State. Adéwálé ìwà èdè òdáyé náà láti jẹ́ kí wọ́n sáwọn èèyàn kí wọ́n lè tàn yín. Olóyè Aláàjì Rọ̀ṣùn láì Adéwálé ìwà báyọ̀ ní ìwà tíọ́nà báyọ̀ ní káńsù ẹ̀dínlẹ́kí báyọ̀ ní káńsù ẹ̀dí wọ́n sáwọn èèyàn àwọn rèé ọkọ̀ ìyálẹ́dẹ̀ ẹgbẹ́ rèé ọkọ̀ àtẹ́wọ́ fún wa ọkọ̀ àdúgbò àti rèé àdúgbò ẹ̀ka àbọ̀sà ẹ̀ka àbọ̀ olóòrùn ní jẹ́ ọ̀bàjẹ́ torí ní káńsù ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ báyìí. Adéwálé ìwà olùwà bá bàbá ọba ọmọ akọ̀bí mẹ́fẹ̀sà ọmọ akọ̀bí àmẹ́kọ̀ọ́ onígbòmí pọ́pẹ́ ìbò wọlé bàbá yóò tẹ̀ ìwọ̀sà mọ́ lójú bá tẹ̀lé. Thank you.
ẹ̀yin bàbá mi tẹ wà lórí àpèrè Ọlọ́run á jẹ́ kí àpèrè yẹ yín dalẹ̀ o. Ọlọ́run á jẹ́ kí parí yín bá o. Ẹ ṣé gan-an tí a pè yín tẹ̀sán fọ́mọdé ni wá tẹ̀dẹ̀ jẹ́ wa lágbára Ọlọ́run ẹ̀yin náà ẹ̀ ní bí Ọlọ́run nígbà kankan tó máa jẹ yín gbogbo ibi tẹ́ bá ti nílò Ọlọ́run lọ́lọ́run tí màmá jẹ yín ẹ ṣé gan sà ìkúnlẹ̀ wa rèé o adúpẹ́ o gbogbo ẹ̀yin bàbá mi pátápátá ẹ ṣé adúpẹ́ àtẹ̀yìn ìyá mi náà gbogbo ẹ̀yin olórí mo kí yín o mo forí adé kí gbogbo yín o ẹ ṣé mo dúpẹ́ ẹ kú dìde o a máa rí yín bá so local government chairman wọn ò tí ì dé bàbá mi pàtàkì Ọlọ́run á jẹ́ kí n máa rí wọn bá on his way inshallah àwọn adébáwa láyà tàlàfíà and the SLG is here bàbá mi bàbá ọkọ mi ẹ ṣé mo dúpẹ́ sá o ojú òní tì yín nígbà kankan o lẹ́yìn náà bá ti ń pè Ọlọ́run á máa jẹ yín ẹ ṣé o gan sir God bless you sir àti gbogbo ẹ̀yin bàbá mi bàbá ẹgbẹ́ owó ọmọ kan ṣoṣo bíi 1 million bàbá ẹgbẹ́ owó bàbá ẹgbẹ́ tiwa tó ju ọba àbòmí lọ Sàmọ́sá gúdú o àbúrò akéwì sà ẹ̀ẹ́pẹ́ fún wa. The only cockroach in my wardrobe. Cockroach tí yí fleet ò lè pa. Insecticide kankan ò lè pa. Ó kọ́ sí ojú mi ẹ pẹ́ fún mi o. Ayọ̀ yóò ní di ìbànújẹ́. Gbogbo ìgbà tí mò ń pè yín lẹ máa ń jẹ mi. Lágbára Ọlọ́run gbogbo ìgbà tẹ́ bá ń pọ̀ Ọlọ́run á máa jẹ yín. Tẹ́ bá nílò èèyàn á jẹ yín. Tẹ́ bá nílò àánú àwa yín rí. Ẹ ṣé gan mo dúpẹ́ o. Tí bá ní kí n máa dúpẹ́ wàhálà yìí lè aṣọ. God bless you my darling. Thank you so much. So very brief one. Orúkọ tèmi ni Olórí Mùsùmọ́lá Àdùnní Adé Olúwa ọmọ sánsan bí owó. Ìyálóde ẹgbẹ́ Ọbánẹ́yẹ obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú God. Ẹgbẹ́ wa yìí ẹgbẹ́ alálùbáríkà ni ẹgbẹ́ yìí ó ti wà tipẹ́ and tí mi ò bá ṣe mistake mo rò pa tí ó bá 5 years nísìn láti wọ palace ṣùgbọ́n gbogbo nǹkan láyé ìtọ́lọ́run ni and àwọn olóyìnbó sọ pé God's time is the best so àwọn tí wọ́n bá ti gbọ́ orúkọ yìí wọ́n ti mọ̀ pé the original táwọn olóyìnbó sọ pé right from the south òun lélẹ̀ original gangan tí ó ṣe pàǹdà òun ni wá so àwa ibi ìbàyí náà láti bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run àní ṣàṣetì so ẹgbẹ́ alálùbáríkà ni ẹgbẹ́ obìnrin ni a kì í ṣe ẹgbẹ́ kí lọ́kọ́ fẹ́ ṣe gbogbo ìrìn àjò wa pátápátá kọ́ wa máa mọ̀ sí kò dẹ̀ sí nǹkan tí à ń ṣe nínú ẹgbẹ́ ìtọ́jú pé ká rọra wa lọ́wọ́ ká gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ àti wípé ilé àwọn bàbá wa ó ṣe pàtàkì tó jẹ́ ìlú Ìjẹ̀bú Òde àti Ògùn State lápapọ̀ òun ni ẹgbẹ́ yìí ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ àti gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ìlú Ìjẹ̀bú Òde so inshallah ẹgbẹ́ yìí ti bẹ̀rẹ̀ kò ní pin a ti fi ọmọdé bẹ̀rẹ̀ a máa fi àgbà lò àdẹ̀jọ́ máa ṣe ìdálẹ́ ni so fún gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó wá ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́jẹ́ ìgbọ̀n wa àti ẹ̀yin tẹ́jẹ́ àbúrò wa lágbára Ọlọ́run gbogbo àjọ máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ni o ẹ ṣe àdúpẹ́ ẹ kú dìde o God bless you all everyone. Ojú lójojú lójojú ojú lójojú.
àjẹpẹ́ sà. Bàbá ẹgbẹ́ ọmọ tì lọ. Wọ́n ní ẹ̀yin ni bàbá ẹgbẹ́ àwọn. Ó mà kí wọ́n fọ́ọ̀sì yín ní inú yín ó dùn sí ẹ jẹ́wọ́ lẹ́rọ̀. Ẹ jẹ́wọ́ o. Wọ́n fọ́ọ̀sì mi o. Wọ́n invite mi sí. Inú mi dẹ̀ dùn. Mo fi tayọ̀tayọ̀ gbà. Àwọn mi bàtà fún ọ̀tẹ̀rẹ̀ ọlọ́run. Ẹ kúlẹ̀ jàre. Ẹ kúlẹ̀ jàre. Ọ̀fẹ́ gba $100 million lọ́wọ́ bàbá ẹgbẹ́ yín. Ẹ ń ṣe kí ló dé? Bàbá ẹgbẹ́ rẹ̀ wọ́n nínú àwọn dùn dáadáa láti jẹ́ bàbá ẹgbẹ́ yín. Ọlọ́run tó fi yín gbè nínú orúkọ ńbẹ̀. Onígbà kan òkú ní wọ́wọ́ tì. Owó bá mọ lọ́wọ́rí wọn. Òkú ọlọ́sọ̀ọ́ máa gbé wá fún ọ bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ lọ jókòó sà. Ẹ fẹ́ gbọ́. Ẹ jẹ́ ká ṣe àfihàn àwọn ọmọ ẹgbẹ́ lọ́tọ̀ ìjọba. Ẹ dárúkọ wọn, àwọn akọ́lá àbáyé dárúkọ wọn. Orúkọ tèmi ni Afọlábí Owómadé, èmi ni akápò ẹgbẹ́ treasurer. Orúkọ tèmi ni Lẹ́yẹ Ìdòwú, èmi ni PR ẹgbẹ́. Orúkọ tèmi ni Lẹ́yẹ Mùsùlùmá Abudu, èmi ni secretary ẹgbẹ́. Orúkọ tèmi ni Lẹ́yẹ Jọmáyé Adébóyè Ìjọ, mẹ́ta ẹgbẹ́. Orúkọ tèmi ni Ìmọ̀fọ́lá Lẹ́yẹ Ìmọ̀fọ́lá mẹ́ta ẹgbẹ́. Orúkọ tèmi ni Lẹ́yẹ Ọ̀rẹ́nìkẹ́ Ṣóṣù. Akéwèjẹ wa ti dé o. Akéwèjẹ wa lè kọ́ sí ẹni Adédọ̀kẹ́ Ìbánijọ́. Wọ́n fún ayé ẹ̀yẹ ẹgbẹ́ yìí, wọ́n yẹ lọ jókòó láàyè yín. Kábíyèsí Aláwùrà, Ìfọwọ́májẹ̀sì, ọba Abíbi, ètò tó bọ̀rọ̀, bàbá Kábẹ̀sà, mo kí yí o. Ìgbọ́wọ́dù àti ìfilọ́lẹ̀, olú ilé ẹgbẹ́ wa, ọyọ gbọ́dọ̀ ẹ̀dọ́ torí ọgbọ́n. Aláwùrà ìyálòdì ẹgbẹ́ ló kí yí o, àti gbogbo àwọn ẹgbẹ́ ni wọ́n fi yí pé ẹgbẹ́ àwọ̀sà. Wọ́n fi yí pé bàbá àwọn rí yí, kọ́lọ̀ náà wọ́n rí yí pé bá mi. Ọba ìlú wúlò, òyìnbó tí wọ́n rọ̀ pé máa bí mi bàbá ẹgbẹ́ àwọ̀sà àti ìrètí ẹgbẹ́sà. Ẹgbẹ́ àgbẹ̀yẹ lọ sí ìpele tí a bá sílẹ̀.
sọ. àti gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ tó wà níbí gẹ́gẹ́ bí bàbá ẹgbẹ́ mo mọ̀ ẹgbẹ́ responsibility láti tẹ́jú ẹgbẹ́ àti finance ẹgbẹ́ is my responsibility and I will perform it. Pẹ̀lú kàn ní principle kan mo ò kí announce anything donation níta but I promise I will make them happy. Thank you. Personally, wọ́n lọ́lọ́sọ̀rọ̀ ò ní announce. Olóṣèlú ò ní announce. On behalf of the Assembly Chairman of the local government, my name is Adewale Adebanjo, the Secretary to the local government. Just like the country economy, I'm here to represent the Assembly Chairman of the local government, the chairman of all conference of chairman in Lagos State. Dajariku, the most hard-working chairman in Lagos State, and I've given us wonderful privilege for him to become the Shah of Shah in Lagos State. So I'm here to represent him. But gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé olóṣèlú ni wá, àti pé ìdíwọ̀n wá síbi láti wá represent ọ̀gá mi ni. Mo lè mọ̀ pé ìyẹn ẹgbẹ́ office chairman, so my best to work, rí wọn nǹkan tó máa ń délé láti fi support wọn yàrá ti doing it, ó lè mọ̀ pé eléyìí náà wọ́n máa ṣe. Àti bàbá mi àdìgbò mo kí ẹ̀yin olórí, ó lè kí gbogbo ẹ̀yin rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí ẹ wà ní ìkàlẹ̀, mo kí gbogbo ẹ̀yin tí wọ́n invite wa náà, mo kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi tí àjọ wá láti ẹ̀jẹ̀ lọ kí. Ṣe àdúgbò ọlọ́run àwa pẹ̀lú a kì í ṣe láti àná kó tó di èyí eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí náà kò ti jẹ́ tuntun ìta tó máa ṣe náà kò jẹ́ tuntun àwọn afẹ́fẹ́ afẹ́ mú iye báyìí lẹ̀ ṣe ló máa dàbí pé ṣùgbọ́n kí gbogbo ẹgbẹ́ ní ìgbàgbọ́ pé mo wà wájú wọn mo wà lẹ́yìn wọn gbogbo kíbi tí wọ́n bá ń lọ wọn lé ní wọn rè á gbé wọn ní ọ̀la. Ẹ wá jẹ́ kí èmi náà sọ pé máa rí ilé báyìí ẹ máa múlẹ̀ ọtí níbi tó bá ti ń lọ ó wà fún ọ nínú gbogbo ẹ ṣe. Ẹ̀rí pé wọ́n kúnlẹ̀ dáadáa, èmi náà máa bẹ́ẹ̀ ti náà. Mo kí gbogbo ẹ̀yin lórí iṣẹ́ ọ̀nà ìgbà ẹ̀rọ bá a ṣe. Mo kí ọ̀tún náà ìbẹ̀rẹ̀ náà. Okay, SLG. One of the SLG, the performing SLG. Okay, Social you are, and me, number of 100,000,
táwọn wẹ́rẹ́ ọ̀nà àpọ̀lẹ́ ẹ̀nà àtúwọ̀ ní ìlera àti àwọn nítorí ẹlẹ́kùn ọ̀nà àpọ̀lẹ́ ọ̀nà àtúwọ̀ yàrá. Òkè gbogbo ẹgbẹ́ lápapọ̀ ní ìtàkì àníkàbàmọ́ jẹ́ o. Àníkàbàmọ́ o. Láìpẹ́ láì jùlọ ẹ̀yìn tó wà bá wáyé ṣayẹ ẹ̀dúkú nílé o. Àdúrà ṣẹ̀ṣẹ̀ o. Ìjọba náà máa kò nílà o. Gẹ́gẹ́ bá wọn bá ti sọ gẹ́gẹ́ bí wọ́n padà lọ́dẹ̀ lọ́dẹ̀ onígbàgbọ́ tó ń kú ní ti owó tí máa fún owó tí máa fún káwọ́dù àwọn olóògùn ní ayé wọ́n di ẹ̀ẹ́sẹ̀ ẹ̀ẹ́sẹ̀ program láyé tó máa ní àlàáfíà àbálòpọ̀ àánú ìgbàlá máa fún ètò àdé ní ọ̀fọ̀kùnrin ayé. Thank you very much. Thank you, sir. Àwọn aláìwá orílẹ̀-èdè àgbọ̀lùmọ́sà ọlọ́gbọ́sẹ̀ ìgbàlá ṣe àti wọ́n á bí àti kí láìsẹ̀ ìgbàlú sẹ́kẹ̀ṣẹ̀ láti sẹ́kẹ̀ṣẹ̀ kò ní bàjẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ ọkùnrin 1992-1994 ẹ̀fún kalẹ̀ rẹ́gbẹ́rẹ́gbẹ́ obìnrin 1992-1994 bọ́ba ṣòkẹ́ ọkùnrin ọmọọba ó pàdé fún ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi yìí kò ní bàjẹ́ fún yín ẹjọ́ bá yọ ní obìnrin mo fi yín
ẹkú ọ̀dẹ̀ káàtìwò olówó àgbẹ̀ ọmọ tẹ́lẹ̀ ọlá olúwa tẹ́lẹ̀ àgbẹ̀ ibi tí ó bá wà ẹ̀rọ lélẹ̀ akínyínà ẹ̀ṣẹ̀ o yes ayọ̀wà lọ́dún súnmọ́ ẹ̀ṣẹ̀ èyí olúwa níbi tí ó bá wà tó máa bọ̀ báyìí báyìí lẹ́yẹ̀dà tó máa bọ̀ lẹ́yìn adélèkè adébáyé àwọ̀dà wọn sì bẹ̀ ẹgbẹ́ pamọ́. ó fún ní gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó òwúrọ̀ nínú ẹgbẹ́ ọbalẹ̀yẹ abẹ́rẹ́ gbogbo ẹ̀ lọ́sẹ̀dá ẹ̀sìn ìrìn lóṣooṣì wọ́n dá gbogbo ẹ̀ dáwà ní. ìyá lóye ọmọ. ẹ̀ka sọ̀rọ̀ àkọ́kọ́ tí ó yà wọ́n ìfún yín ẹ̀kọ́ tí ó bá ń wọ́n ìtàn kórè lọ èrò ẹgbẹ́ ẹgbẹ́ ìlọ́tọ̀ àtòkòrò àwọn ẹ̀dùn èrò ẹgbẹ́ ẹgbẹ́ ìlọ́tọ̀. ẹ ṣe lọ aláwọ̀ ó ti kíra ṣe fi lè owó ìtàwọn ìlú máa ń sọ́sọ́ náà bá ṣe lè. èmi ni mo sàlásẹ́ẹ̀tì tí mo dárúkọ yín lórí rédíò lẹ́yìn ìgbà ọjọ́ náà ẹgbẹ́ tó ti wá kí pẹ̀lú lọlé ẹ̀yẹ dúró ọ̀dà ẹgbẹ́ tó wà ní gbogbo tó wà náà kí pé fún padà. ṣe fẹ́ sàn tó máa fún nìyẹn. kábíyèsí bọ́ọ̀lù aláyẹ̀kọ́ aṣáájú obìnrin àwọn ìyáálé ẹgbẹ́ wọn ẹ̀ka sọ̀rọ̀. adúpẹ́ o ẹ̀rọ ìgbò yálẹ̀ olúwa ẹ̀ka ìgbò ẹ̀mí ẹ̀sùn èyí ká máa fún lórí kiri ìyálẹ̀ káàmù tó ṣẹlẹ̀ ìyálẹ̀ ẹ̀rọ ìgbò wọ́n náà máa ṣe é tó tó fún yín aláṣẹ ìyálẹ̀ èdè ò lákàntì o bí mo fẹ́ pa àmọ́ náà ẹ bá fẹ́ sọ sí i. nílẹ̀ kí ọmọọba adé sàyè àwọn ọ̀dà tí ó bá wọ̀ ẹ bá bàtà fún. káyọ̀sí ọ̀la kéré fún ó yẹ kó yà wọ́n ọ̀dà ọ̀dà káyọ̀sí ọ̀la kéré fún. mọ́tò àwọn ọba àbúlọ́mú wa pẹ̀jìlẹ́kì láti wá o ìdíjẹ́ sọba ní Lagos State pẹ̀jìlẹ́kì ló wà o. ẹ ṣe yíwá lórúkọ ẹgbẹ́ ọ̀làlẹ́yẹ ní kí akéwèjẹ tó wà bọ̀ akéwèjẹ ọkùnrin tí kọ́ọ̀tì. Ẹjẹ sá, yálòdè, yálòdè, yálòdè. láti rẹ̀ mo ti gbé lẹ́yìn àgbẹ̀ kọ̀ọ̀kan sáwọn ìṣòro àgbẹ̀ sí mi. Yálòdè. láti rẹ̀ lẹ́yìn ọdún náà àgbẹ̀ ọ̀nà ọ̀sán àwọn ọkùnrin ó lọ sí àgbà ọ̀sán àwọn ọmọ àti wọn kí wọ́n fi àgbẹ̀ lọ́wọ́. lẹ́yìn ọdún náà ìtẹ́ abigi náà yẹ lẹ́yìn abigi. wọ́n ń ṣàdúrà lọ́wọ́.
olórí ẹ bá yá mọ́tò. kábíyèsí. 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 Ó tún máa ṣe sí nǹkan tó ń ṣe yẹn. Wọ́n yẹ máa ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe ṣe. Ètò ìṣẹ̀lẹ̀ gan. Àtúnṣe. Ọ̀rọ̀ ìwà ló lè tó ṣe. Nígbà àwọn èrò, ayébáyọ̀. Ayébáyọ̀. Kí ló wá ṣe o? Mo ló wà. Àti ìjọba tó ń sọ ṣe. Ayé ni. Èdè kan gbé òyìnbó. Jùgùnú Sáà. ẹgbẹ́. Jùgùnú ẹgbẹ́. Oyè tuntun ni ẹ o. Jùgùnú ẹgbẹ́. Gọ́ọ̀bà tẹ́ka máa ń tẹ̀lé. Nẹ́yẹ̀ gbádẹ́wọ̀lù. Ẹni jùgùnú nẹ́yẹ̀ gbádẹ́wọ̀lù. Nẹ́yẹ̀ gbádẹ́wọ̀lù. Sọ fún mi kí ló ń ṣẹlẹ̀. Sábà máa bọ̀. Ọyá máa bọ̀. Kábíyèsí orí sórí. Ṣé kí ni kò tẹ́lẹ̀ kẹjọ ànáùsì ni? Ìyàmí náà ni. Tẹ́lẹ̀ kẹjọ. Samuel Ita Má ṣe tán. Samuel Ita Omega. Omega kan. Níbo kì í jẹ́ Omega kan. Lẹ́gbẹ̀dá Omega kan. Another Omega is a counterfeit. Kábíyèsí. Àdúgbò rẹ̀ láti tẹ̀. Kàfà. Wọ́n ní kí ẹ má kọ́ nọ́mbà wá. Gbéra. Èmi ọ̀la kan ti o. Bí mo ṣe ń pa àmọ́ náà. Ẹ máa fún wa lówó. Baálé òkè lẹ́sọ̀. Baálé lẹ́sọ̀. Èmi afẹ́fẹ́ gbẹ́. Èmi afẹ́fẹ́ gbẹ́ yìí. Ẹ̀rọ olúwa. Ọ̀dà. Baálé olùwà wọn làwọn ti rí yín pẹ̀lú owó tó tówó. Gbogbo ẹgbẹ́ yẹ máa mú ẹ́fílọ́pù bọ̀. Báàmí Yọ̀mí tí ń jẹ́ Yomex. Yomex Auto. Èlé lọ fẹ́ fún wa. Account number dà, ó yẹ fún wa account number. Èlé la account number, èlé la fẹ́ fún wa. John Àlà Adékúnlé Màláìkà. Màdìbà gbogbo ilẹ̀ kílẹ̀ níbi gbogbo. Aláyélúwà. Ibi kéèkì la máa gbà lọ jẹ́ níwájú Màláìkà. Oníṣègùn àkàtúntò oníjìmí ó ṣẹlẹ̀ kẹjọ. Ẹ̀kẹ́rin gbogbo ìlú Agbárísù. Ọlátúnjí Iyọ̀ youngest ẹ̀yà máa gbà bíbọ̀. Àwọn rèé. Number 2. Láìpẹ́ ìgbàgbọ́ sí. Lọ́kùnrin ẹgbẹ́ ọba yìí. Wọ́n lè rí nígbà pé ọba lẹ́yìn ẹ̀sùn wa. Wọ́n fẹ́ kí àkàrà òyìnbó. Lórí ẹgbẹ́ ọba lẹ́yìn. Ọba lẹ́yìn.
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó ọba kìíní
babaláwo láti mọ̀. Mọ̀kẹ́bí láyé ní gbogbo wa. Ẹ̀kọ́ àkọlé báyìí ní ìwà àbẹ̀rẹ̀.
Olúwa, ó sì kọ́kọ́ bẹ́ẹ̀ lòdù, ọlọ́run lọ́yọ̀.
bàtà ọmọdé lówó. Thank you.
Hallelujah.
Baba
Adéwálé.